Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí ketekete. Adémọ́lá ọmọ mi Adélèmí ń jẹ́ Málémi lọ́mọ Ìbàdàn ní Olúyọ̀lé Lóògúnmọ́lá Olódògbò kẹrin lójú ogun ọbọ̀ Sokoto kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun má sá ọmọ agbọ́ yàyà mọ́yà ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo dẹ̀ nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á ṣe kíni á gbà fún wa. Mo kẹ́yìn elihula mahu wara sato alhamdulillahi ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ Muqaddam Sheikh àfa akọ́mọníkéwú àfa akọ́mọlẹ́sìn pẹ̀lú gbogbo mùsùlùmí pátápátá. Mo kí yín wípé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì Reverend Bishop nínú ìjọ àgùdà ìjọ mímọ́ ìjọ onírìbọmi kérúbù and séráfù celestial. Mo kí gbogbo yín o pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú gbogbo yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá kẹ́yìn ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ẹlẹ́sìn kẹsìn kẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín pé ewé á máa jẹ́ egbò á máa jẹ́ ẹ àní ṣe ewé já àní ṣe egbò wà àlùbáríkà àwọn tó lódùmarè tó kó lé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abiyamọ abọ̀dá gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ kì í fi ṣubú ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi rẹ̀ dànù. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi ọ̀kan fọ́ ọ̀kan nù ẹ fi kan ṣoré kiri èyí tẹ́ fi ń ṣoré kiri ẹ fi ṣàwa ọmọ Yorùbá ẹ fi ṣe wá lóore owó ẹ fi ṣe wá lóore ọlá ẹ fi ṣe wá lóore àìkú tí ń ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tí ó kún tí ò níná mo ṣèbà ọjà tó kún tí ò lérò mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn ẹ̀yin àgbà gbanigbani mo ṣèbà yín o. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà tègbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlà funfun gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ janlẹ̀ ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọọ̀ni Ilé Ifẹ̀. Mo kí bàbá mi ikú bàbá yèyé ọmọ kú tí kò gbọdọ̀ pa ọmọ àrùntárùn ò gbọdọ̀ ṣe ọmọ àdábálẹ̀ ọmọ àfòmọ́ òde ọba Abímbọ́lá Hakeem Ọ̀wọ́adé the Aláàfin of Ọ̀yọ́. Bàbá mo kí yín o. Mo wá tara ṣàṣà mo wá sílé mo kí bàbá tèmi ọba Senator Rasheed Adéwọ̀lú Ládọjà the Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Agbára lọ́wọ́lọ́wọ́ bàbá kádé pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kẹ́ṣin ọba kó jẹ kó kẹrin kése kílẹ̀ Yorùbá ó má bàjẹ́ kílẹ̀ Ìbàdàn ó má dàrú kípínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ kó túbọ̀ tùbà kó túbọ̀ tùṣẹ́ àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lọ́wọ́. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá látòrí gọ́vnà Ṣèyí Mákindé gọ́vnà Lucky Ayédatiwa gọ́vnà Abíọ́dún Oyèbánjí gọ́vnà Adémọ́lá Adélékè gọ́vnà Dàpọ̀ Abíọ́dún pẹ̀lú gọ́vnà Babájídé Sanwó-Olú. Mo kí yín o. Mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá tí ń bẹ ní Kwara tí ń bẹ ní Kogi tí ń bẹ ní Bayelsa àti Delta State. Mo kí yín o. Mo wá kí bàbá mi alànà fún gbogbo ìran Yorùbá pátápátá the emeritus professor bàbá mi Bánjí Akíntóyè. Bàbá agbára lọ́wọ́ Ọlọ́run ẹ ní mọ̀nira èyí tó kù nínú ayé yín èyí tó kù tẹ́ fẹ́ lò nínú ayé yín ẹ ní lò nínú ìnira àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lọ́wọ́. Àsíá ìran Yorùbá á ta yóò fẹ́ lẹ́lẹ́ lójú ẹ̀mí yín lágbára lọ́wọ́ Olódùmarè. Mo wá kéjì ká tí ọ̀já sọ bọ́ lọ́rùn ẹni májàsọ́lá àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde ọmọ ládéládé ládé Aláàfin ọ̀ládé adé orí adé aládékùn lágbà fáláàfin. Bọ́bá rú ọ lójú bọ́bá pàdé ikú bàbá yèyé lọ́nà kó bi wọ́n léèrè pé ṣé lóòótọ́ adé aládékùn ìlàgbà fáláàfin. Agbára lọ́wọ́ Ọlọ́run òmìnira ìran Yorùbá yóò ṣojú gbogbo wa kò ní ṣẹ̀yìn wa. Mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá ní diaspora mo kí yín o ìpè lágbára lọ́wọ́ Ọlọ́run iṣẹ́ ìṣe yìí ò ní dìbàjẹ́
wọn à ní rùkú yín wá bá wa nílé. Ìgbàkúùgbà tẹ́ ẹ bá máa fi ẹsẹ̀ tẹ ilẹ̀ kóòtù òjíire, a máa jẹ́ lórí wípé ìran Yorùbá a ti wà lómìnira wa. Agbára lọ́wọ́ Ọlọ́run, àlùbáríkà àwọn tí Olódùmarè tí ó kó lé ayé lọ́wọ́. Mo kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ nílẹ̀ kóòtù òjíbí, àní dààmú o, àní rí dààmú lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ wò níbo mò ń lọ, ẹ rí kó tó bí ijọ́ méjì, ó tó jọ́ mẹ́ta tẹ́ ẹ ti wá wò pé ẹ gbóhùn mi. Pàápàá láti ìgbà tí bàbá mi Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ tí wọ́n ti lọ sóde Ọ̀yọ́ tó ń tògbómọ̀ṣọ́ lórílẹ̀ Igbọ́n, ẹ mọ̀ wò pé gbà yẹn àti lórí ọ̀fẹ́ láti bára wa sọ̀rọ̀. Àwọn àgbà bọ̀ wọ́n ní àgbàlagbà tí ń sáré nú ẹ̀gún bí ọ̀bá lè nǹkan lè. Àmọ́ a dúpẹ́ gbogbo ẹ ibi ire báyìí ńlọ́jà sí. Alhamdulilayi, mo dúpẹ́ Olódùmarè. Ìgbà yẹn ìyàwó mi a wà lórí pé k'Olódùmarè kó bá wa sọ láyọ̀. A wá dúpẹ́, omi ò dànù, bẹ́ẹ̀ agbè ò fọ́, agbóhùn ìyá, agbóhùn ọmọ, àgbáriwo ẹ lọ mẹ́jẹ̀ wá, àgbáriwo ẹ lọ rì mómi wá. Mo wá dúpẹ́ ràbàǹdẹ̀ lọ́wọ́ Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ. Mo dúpẹ́ o. Mo wá dúpẹ́ lọ́wọ́ ìṣọ̀kan ọmọ Oòduà group London. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn kọ̀ọ̀kan tá dìde. Mo dúpẹ́ o. Kì í ṣe pé àwọn tá a kàn sí kì í ṣe pé náà ò fẹ́ ṣe, àmọ́ ṣeéṣe kó jẹ́ wípé apá gún wọn lásìkò yẹn. Àmẹ́ni bí àṣà olórin bọ̀dá mi ni bá mi King Dr. Saheed Òṣùpá, ó ní tẹ́ni tó fẹ́ lọ sunkún bá ń sunkún sára lọ́wọ́, ó lóun náà ò rẹ́ni tí ó ro tiẹ̀ fún ni. Èmi fẹ́ ro tèmi fún yín ni, àmẹ́yìn tí mo fẹ́ rò fún, ǹjẹ́ mo mọ pòṣíṣàn tẹ́ wà. Tẹ́ni téèyàn fẹ́ lọ rèé sunkún bá, tó bá jẹ́ pé òun gangan sunkún sínú látàrí pé kò rí èèyàn tí ó lọ rèé sun tiẹ̀ sí kọjá Olódùmarè. Ìdí náà tí mo fi dúpẹ́ lọ́wọ́ gbogbo mùtúmùwà pátápátá. A dúpẹ́. Abímọ, àsọmọ lórúkọ, àṣepatí ráńpẹ́. A dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ kún wa lọ́wọ́. Ìtàn ò ní tọ́wọ́ yín. Àbùdí báyìí tó lókun, àbùdí ń tọ́lọ́sà. Àpò sásàmùra ò gbẹ́rí, àpò yín ò ní gbẹ. Igbe ayọ̀, igbe ìdùnnú kò ní wọ́n lọ́ọ̀dẹ ẹnìkọ̀ọ̀kan yín. Àlùbáríkà àwọn tí Olódùmarè tó kó lé ayé lọ́wọ́. Àwọn ọ̀rọ̀ kan ti lọ, tọ́rọ̀ ti jìnnà lórí ẹ̀, àmọ́ I will bring it back to memory. Yes, lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho Oosha, pàápàá jùlọ ìrìn àjò tá ń ṣe lọ sí Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́. Torí mo rí nínú àwọn èèyàn kan nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń wò yìí, mo ní oríṣiríṣi voice note táwọn èèyàn send lórí pé sóòrí pé Igboho èyí tí ń ṣe campaign fún Tinubu, èyí tí wá ń dọ̀bálẹ̀, ẹ̀yin gẹ́gbọ̀ ń bẹ Tinubu. Àbà ọmọ Yorùbá, èé ṣe tá a fẹ́ rí báyìí? Èé ṣe t'Olódùmarè dá wa nírú ẹ̀dá báyìí? Èé ṣe t'Olódùmarè dá wa nírú ẹ̀yà báyìí? Àkọ́kọ́ wá gbàkàrà, wá gba dùndú, ìlọmọ kéékèèké fi mojú èèyàn dáadáa o. Ọba méjèèjì tó lóyè Sunday Igboho Oosha ṣàbẹ̀wò sí, kọ̀sẹ́ni tó lè bá mi sọ pé wọn ò ní ipa tó ń kó nínú ìrìn àjò Yorùbá nation. Aláàfin Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé, kété tó di ọba
tó lórí ọ̀fẹ́ láti ṣe kíni tó lórí ọ̀fẹ́ láti ṣe àbẹ̀wò sílùú Àbújá ó sọ point blank ń bẹ̀ wípé ikú bàbá yèyé sọ gbangba níwájú aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí í ṣe president Nàìjíríà wípé àwọn ń gbẹnu Yorùbá nation sọ̀rọ̀. Èmi ò tí ì rí ọba tó gbójúgbóyà tó pronounce that word Yorùbá nation ní tí ì rí. Ẹni bá rí fídíò ẹ̀ ẹni fọ́nrán rẹ̀ kójọ́ ẹ̀ kó sẹ́ndì ẹ̀ sí mi. Then kábíyèsí ọba Francis Òkèṣọlá Tánjólúgbọ́, gbogbo ayé ló mọ̀ pé from the one tá a ti bẹ̀rẹ̀ struggle Yorùbá nation ni bàbá yìí ló ti ń kún wa lọ́wọ́, tí ò fèfè gbá kan bọ̀ kan nínú, tí ò sì jáwọ́ àtìlẹ́yìn rẹ̀ sọ́lọ́ Sunday Igboho Oosha títí dòní. Ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá tá ń sọ̀rọ̀, àwa ń lórí ọ̀fẹ́, à ń lọ ilé wa, à ń súnmọ́yàwó wa, ọmọ wa ń rí wa, mọ̀lẹ́bí wa ń rí wa, láì sí wàhálà, láì sí dààmú, láì sí pàhé pé wọ́n lé mi, ìjọba fẹ́ mú mi. Tá a bá fi dá ti dá pé bóyá àwa náà dúró nídùú ọmọ ọkùnrin pé tó bá fẹ́ ṣẹlẹ̀ àfàyàgbá lórí ọ̀rọ̀ àwọn ajínigbé wọ̀nyí. This is láti 2021, àwa wà ní 2025. Olóyè Sunday Igboho Oosha wá dẹni tó jẹ́ wípé tó bá wálé láàrin 30 minutes ẹ̀rù ọmọ bà á, torí kò mọ ìhà, kò mọ ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n lè gbé. Bẹ́ẹ̀ bá sì rántí tẹ́ ẹ bá gbàgbé, bẹ́ẹ̀ bá gbàgbé tẹ́ ẹ sì rántí tẹ́ ẹ gbàgbé, tẹ́ ẹ sì gbàgbé tẹ́ ẹ rántí, ní July 1st ìjọba tí ò bẹ̀sùbẹ̀gbà láti kọlu ilé olóyè, láti gbẹ̀mí èèyàn méjì ní ìfọ́náfọ́nsú, láti kó àwọn aláìṣẹ̀ lọ ìlú Àbújá fìyà jẹ àwọn aláìṣẹ̀. Ṣèjọba bẹ́ẹ̀ ni ó wá tẹ̀tì láti mú olóyè Sunday Igboho Oosha. Yorùbá sì bọ̀ wọ́n lẹ́bẹ̀ láàbò ṣìkà. Olóyè Sunday Igboho Oosha tẹ́ bá sì gbọ́ ọ̀rọ̀ tán sọ ní ọ̀dọ̀ kábíyèsí Olúgbá, fọ́nrán ti kú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ kò jáde. Bàbá kan ní ẹ̀dá nǹkan tí a sọ ń bẹ̀, èsì tí ikú bàbá yèyé tó fọ̀ padà fàtìsá ọmọ Adéyẹmọ, àwa kan ní. Tólóyè Sunday Igboho Oosha tán sọ ń jọ́ náà lọ́hùn kì í ṣe tó pọ̀ jù. Ipe ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ kóòtù òjíire bó làwọn ṣe fẹ́ ṣe tí ó fi yanrantí, ẹ sì lọ rèé kọ́lẹ̀. Aṣọ tọ́lọ́wọ́ ọ̀tún bá rán bọ́lọ́wọ́ òsè bá gbìyànjú ẹ̀yọ́ dọwọ́rú. Ẹ gbọ́, aṣọ tọ́lọ́wọ́ ọ̀tún tó tẹ maṣíìnì tó bá rán bọ́lọ́wọ́ òsì bá débẹ̀ yọ́ dọwọ́rú. Ọ̀tọ̀ ní tọ́lú, ọ̀tọ̀ ní tọ́lú wò. Ní tá a fi rán lóyè Sunday Igboho Oosha ní ààbò ìran Yorùbá. And I keep on saying this, fẹ́ni tó bá lórí ọ̀fẹ́, fẹ́ni tó bá létí láti gbọ́, àti fẹ́ni tí bá wá fòye lọ láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ agitation fún òmìnira ìran Yorùbá yóò mọ̀ yé. I've said it times without number. Ìpè fún òmìnira ìran Yorùbá táwa ń pè, tá agitate fún, ni ó mú àwọn ará bíi tí wọ́n fi gbà láti fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní tíkẹ́ẹ̀tì pé kó ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Fún bá méjì kọ́, torí wọ́n mọ̀ pé ọ̀pọ̀ nǹkan bíran Yorùbá nínú. Wọ́n wá wò wípé ẹjẹ́ á tù wọ́n lójú,
náà fi jẹ́ kí Tinubu kó ṣe ààrẹ Nàìjíríà. Inú mi dẹ̀ dùn pé ó bọ́ta náà lẹ́nu kábíyèsí ọba orílẹ̀ Igbá wípé akitiyan ìjà táwa ń jà yìí ìlú gbá síwájú Bọ́lá Ahmed Tinubu di orí àlééfà tó lóye Sunday Igboho Oosha bá wá sọ̀rọ̀ tó bá rán àwọn ọba sí Tinubu ẹ bá bàbá yìí sọ̀rọ̀, mo fẹ́ wálé, mo fẹ́ mójútó ètò ààbò àwọn ìran mi ò fẹ́ ká jẹ wọ́n máyé, mi ì fẹ́ ká máa pa wọ́n nípa àyà, ìfẹ́ ká máa pa wọ́n nípa ẹ̀sìn, ìfẹ́ wọn máa jí wọn gbé máa béèrè owó tabua lọ́wọ́ wọn mọ́, ìfẹ́ wọn máa boko wọn jẹ́, ìfẹ́ wọn máa dáná sunlé wọn mọ́. Bólóyè Sunday Igboho Oosha bá béèrè irú ẹ̀ kì í ṣe tọ́pọ̀ jù. Eléyìí ò sọ pé Igboho Oosha dolóṣèlú quote and unquote. Eléyìí ò sọ pé òun fara mọ́ ìjọba APC àbí òun fara mọ́ ìjọba PDP. Ọ̀rọ̀ tí Igboho Oosha sọ níbẹ̀ is purely for the Yorubas. Tó bá wá ṣe pé dọ̀bálẹ̀ ní olóyè Sunday Igboho Oosha dọ̀bálẹ̀ ń bẹ ọba kálọ̀rì bẹ Tinubu, tó bá ṣe pé yìí ní ẹ̀ẹ́rí sọ ní igun bẹ́ẹ̀. Àkọ́kọ́, ìdọ̀bálẹ̀ làákọ́ba ńlẹ̀ kóòtù òjíire. Ẹ̀kejì, tá a bá fẹ́ kí nǹkan bàjẹ́ ó ní bá a ti ṣe. Sometimes without number láti pariwo, láti ké tantan, láti palantia, láti polongo wípé ẹ jẹ́ wá ọ̀nà, gbogbo ọ̀nà tá a bá mọ̀ tá a lè gbà tó lóye Sunday Igboho Oosha ó tiẹ̀ fi kọ́kọ́ ní total freedom. And I want us to understand one thing. And what is that thing? Ó ní wípé orí ọ̀fẹ́ tó lóye Sunday Igboho Oosha ní ni wípé àwọn lọ́balọ́ba fẹ́ràn ẹ̀. Ní wíwálé tó wálé. Ẹnìgbà náà sọ láàfin wípé tí kábíyèsí ọba orílẹ̀ Igbá àti ikú bàbá yèyé ọba ní káwọn wá àwọn ọ̀tẹ́rú tó lè wá. Tó bá pé Fúlàní iná tó rápálá tágorí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà, ó ṣeé ṣe kọ́rọ̀ tó ti le sí. Àmọ́ ìfẹ́ tó lóye Sunday Igboho Oosha ti gbèsò ọkàn àwọn lọ́balọ́ba tí a sì rí dájú wípé ìjà ìran Yorùbá ni Igboho ń gbè. Ó ní o so many voice notes ọ̀dàlẹ̀ ní ó ti dalẹ̀ ìran Yorùbá. Èèyàn kan mẹ́sẹ̀jì mi yálé, you see Igboho yẹn ti dalẹ̀ náà. Mo lọ dalẹ̀ ilẹ̀ wo lẹ gbé fún tọ́lọ́ rèé dànù, orí àtàn wo lọ dá sí. One thing we need to understand, Yorùbá mo nígbàgbọ́ pa lọ́gbọ́n alóye. Èèyàn máa ń tẹ̀lé nǹkan bí bá ṣe ń lọ ni. Èèyàn bẹ́ kó má bàa bẹ́ kànga. Ó máa tẹ̀lé nǹkan bí bá ṣe ń lọ. Ó máa follow trend yẹn. Níbo ló fẹ́ já sí? Kí ni ìdí táláyé fi gbégbèsè yìí? Ní ìgbésẹ̀ tó gbé yìí, kí ló fẹ́ forí ẹ̀ sọ? Láàrin èmi àti yín. Ẹ̀yin náà mọ̀ pé Igboho Oosha fẹ́ràn ìran Yorùbá dé bẹ́ẹ̀ gẹ́. He's a billionaire. Kéèyàn tó wá fara rẹ̀ jìn fúnra rẹ̀. Kò rọrùn o. Àwa tá à ń sọ̀rọ̀ yìí gan, èmi ẹ̀yin, èèyàn mélòó lẹ lè tọ́ka sí? Tírú tó ṣẹlẹ̀ sọ́lóyè Sunday Igboho Oosha ní July 1st tí ó ṣẹlẹ̀ sí tí ó sì tún máa exist tì náà tí ó sì tún wà lórí wípé àníṣe ìran mi gbọ́dọ̀ bọ́ lóko ẹrú. Ẹ sọ ń tọ̀ fún mi. Ẹ má gbàgbé Gani Adams ń bẹ́ẹ̀ ṣé bó ń lárí Ọ̀nà Kakanfò Yorùbá? Àbó nǹkan ni.
tó ń kọ́ Láàrẹ Ọ̀nà Kakanfò Yorùbá tó lè ṣerú ẹ̀? kò lè ṣe náà. ẹni tó bá ṣe, tó bá gbìyànjú, ẹ jẹ́ á kún lọ́wọ́. ẹ má jẹ́ á tú àṣìṣe ẹ̀. ẹ má jẹ́ á ṣe kíni? ẹ má jẹ́ á sọ àṣìṣe rẹ̀. ẹjọ́ náà ó ní life to freedom. Let him have his own liberty. tó bá jẹ́ wípé ká bí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìní ó jẹ́ kó lóye Sunday Igboho Oòṣà ó lè wọlé kóòtù òjíire láti wá bá wa mójútó ń tọ́ yìí ó mójútó. ẹjọ́ ṣe kíni? ẹjọ́ wọn bẹ́ẹ̀. wọ́n ní lẹ́yìn Sunday Igboho Oòṣà ní kí wọ́n gbé security ilẹ̀ Yorùbá fóun pèsè lórí ọ̀rọ̀ Nàìjíríà, ṣé lábẹ́ Nàìjíríà bí lábẹ́ Yorùbá nation. èèyàn kan tó wá sọ̀rọ̀ mo rántí ni ó wípé lẹ́yìn Sunday Igboho Oòṣà ó wá ní pásítọ̀tì òun fẹ́ gba Nàìjíríà passport wọ́n ti enlisted òun ò lè rí gbà mọ́. ó túmọ̀ sí wípé Ìgbòho ń tà wọ́n ni. Yorùbá èéṣe kí ló dé tá a rí báyìí lẹ́yà? kí ló dé tí ìgbésí ayé ìwà tó rí báyìí? ẹnu ọ̀kọ́ ọmọjẹ rí. kò yẹ ká máa wọ ọ̀run sùn bí ẹni tí ò ní kú má. kò sì yẹ ká máa hùwà ọ̀rọ̀ ọmọ ọlọ́mọ níṣẹ́ ẹdẹ tòrutòru. kí ló dé tí ìran Yorùbá jẹ́ ìran wípé àsìkò tán bá ń rí ọ lò ẹnìkan ni wọ́n máa ń gbóṣùbà fún ọ. ìgbà tó o bá decide láti sọ pé èmi náà fẹ́ lora mi fúnra mi láti wúlò fúnra mi, ó gbógun tì ọ́. ìgbà náà lẹ́wàá rí oríṣiríṣi ó kọ. wọ́n ti rí dáadáa láwọn àwọn fámìlì Dúpẹ́ Onídọ̀tí. náà ni lẹ́ ń send oríṣiríṣi voice note, lẹ́ ń send díẹ̀ káàkiri láti blackmail olóyè Sunday Igboho Oòṣà. Sorry to disappoint you. No amount of blackmails, no amount of character assassination ló lè yọ ìfẹ́ olóyè Sunday Igboho Oòṣà kúrò lọ́kàn àyà àwọn ọmọ Yorùbá toró ti gbìn síbẹ̀ already. kí lẹ́yìn wá fẹ́ ṣe? No, I'm asking a very simple question. A very simple question. ó tọ̀rọ̀ a máa rìn òhò. A very simple question. ìlọ́jẹ̀ ń sọ síwájú wípé aṣọ tọ́lọ́wọ́ ọ̀tún bá rán tọ́lọ́wọ́ òsì bá débẹ̀ yóò daṣọ rú, yóò dàrú lẹ́dàràdà ní ọ̀padà rán. ṣe fọlọ́wọ́ ọ̀tún lẹ̀ kọ́ máa rán nǹkan rẹ̀ lọ ibi ọba rán dé. òun ló gé, òun ló yé bí ṣe ń rán. olóyè Sunday Igboho Oòṣà, Àdìsá ọmọ Adéẹmọ, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté. ẹni ọ̀lọ́léèwé accepted, ẹni ò ṣe gbá àgbà, àmọ́ ṣẹ́ tó lódùmarè fi ràn yí ẹyí orí jẹ́. The fake prophecies and so many things tó ń kálukú ń sọ. My question is this: ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run wa gbogbo tẹ́ ẹ̀ ń ríran lórí ọ̀rọ̀ Yorùbá nation, èé ṣe tó jẹ́ wípé the categories of the prophets àfà tá à ní lóde ní ìsìn bí wọn ràn yín sólóṣèlú, wọn ràn yín sí nǹkan tẹ́ ẹ bá mọ̀ pé ń trendy lọ́wọ́. mo dẹ̀ ti sọ, tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run àbọ̀ bá jẹ́ àfà, tó ọ̀bá ti lè lórí ran pé ọjọ́ báyìí, oṣù báyìí, àkókò báyìí, àsíá àrán Yorùbá ọ̀fẹ́ ọ̀ sì fẹ́ kán gbẹ́nu rẹ dání kọ̀ọ̀sẹ̀nu dédé síbi lórí gbogbo ìránkìrán tó ọba rí. Stop coming to social media to destabilize this journey.
ẹ ṣe kí ni ẹ dákẹ́ lórí fatafostu. Yorùbá a ti ṣe kí ni a ti gbọ́n, ọgbọ́n wa ò sì ní í dàgọ̀. mo ń bẹ̀ yín ni, mo ń rọ̀ yín ni, the struggle tá à ń ṣe yìí ẹ lọ rèé ní lọ́kàn pé ọ̀nà méjì ni ó gbà wá, tọ́nà méjèèjì yìí tó dẹ̀ ti lára ẹ̀ sílẹ̀. Is it that by negotiation? Let's forget war. Is it that by negotiation or by war? But it won't be through war. ẹ lọ kọ́lẹ̀. ó dẹ̀ lè jọ pé ìjọba tá à ń ṣe lọ́wọ́ yìí náà ní òpin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. ẹ ṣe jókòó kẹ́ ẹ máa wòran. kẹ́ ẹ wo bí tá a bá yàrá já. ojú ní ká ọmọdé tí ń dá irun sí funfun. kò sí gbà tí ewu ò ní gbogbo rí. ẹ gbọ́, ọmọdé tí ń dá irun sí funfun, ojú ní ká ewu òkú rẹ̀ yóò bọ gbogbo rí. gbogbo yín tẹ́ fẹ́ farabalẹ̀ tẹ́ fẹ́ ní sùúrù yìí, ẹ lọ ní sùúrù. Igboho parí iṣẹ́ rẹ̀ o, kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe. now gẹ́gẹ́ bí mẹ́sẹ̀jì tí mo gbà ń sìn, àwọn nǹkan kan ti yìnrìn fún ìgbà tí mi ń fi wá sórí agbami láti sọ̀rọ̀. kí dẹ̀ làwọn nǹkan ọ̀hún lórí ọ̀rọ̀ àwọn Àgbẹ̀kọ̀yà wa. àwọn nǹkan kan yìnrìn. kí làwọn nǹkan tó yìnrìn? àwọn nǹkan tí mo máa ń bá wọn ṣàbójútó rẹ̀, ìgbà tẹ́mi náà fi ń bá ọ̀rọ̀ ayé ara tèmi náà kí ìráyè ṣàbójútó rẹ̀ mọ́. Let me give you 4 instances tó ṣẹlẹ̀. Some kidnappers níbi 4-6 days ago tẹ́ bá gbọ́ pé àwọn àti ẹlẹ́ṣọ́ ààbò wọ́n dojú ìjà kọra wọn ní Ìjẹ̀bú Òde road, Lagos Ìbàdàn Ìjẹ̀bú Òde road. It's no other people than the Àgbẹ̀kọ̀yàs. Yes. What about the link? Otherwise, you can come out and prove it. Ìgbà tán ti gbìyànjú jìnnà ní làwọn Àmọ̀tẹ́kùn kún wọn lọ́wọ́, wọ́n dẹ̀ jọ succeed. Another one, Ọ̀yọ́ Ìlọrin road, where the kidnapped person was recovered. ẹni tí wọ́n jí gbé wọ́n gbà á lẹ̀ láyọ̀ àtàlàáfíà. nínú àwọn ajínigbé wọ̀nyí, àyírájẹkù orò, wọ́n lóore ọ̀fẹ́ láti fà wọ́n lé ìjọba lọ. tí n bá ti láyìírájẹkù orò, ẹ ti mọ̀ pé wọ́n fà wọ́n lé ìjọba lọ ni.
It was in the news. But àwọn ètò bíi welfare wọn, àwọn nǹkan tán nílò tí mo máa ń mójútó bí wọ́n ṣe pè mí tó, I have the messages here. Bí wọ́n ṣe pè mí tó, I couldn't go through my phone. Ṣé mọ̀ pé tí iná bá ń jó ni tara ẹni, tí iná bá ń jó ni tí ń jọ́ mẹ́ni tara ẹni là á kọ́kọ́ yanjú. Iná tó jó mi ni mo kọ́kọ́ bomi pa. Ó ti wá, mo ti bomi pa àti dúpẹ́. Wọ́n á bẹ̀yìn Yorùbá. I have their pictures here. But ìdí tá a fi lórí ọ̀fẹ́ for people to have much access sáwọn Àgbẹ̀kọ̀yà wọ̀nyí láti máa pè wọ́n lọ́tún pè wọ́n lósì, ó ní wípé àmẹ́ nínú ẹni, àmẹ́ èèyàn nínú èèyàn, àmọ̀ táàrán Yorùbá. Ṣé àwọn tí wọ́n ń tako lóyè Sunday Igboho yìí ṣé wọ́n lè gbàbọ̀dè? Wọ́n lè gbàbọ̀dè mọ̀nàkàì. It has happened. Ẹ̀yin ọmọ Yorùbá, ó ṣẹlẹ̀. Bàbá kan pè mí, I think I've said it earlier. Kí làwọn nǹkan tán need? They wanted me to voice out. Láti dárúkọ àwọn nǹkan tí ò yẹ kí n dákọ. But Olódùmarè gbọ́n mi. Later when I checked the number on Truecaller, ó jẹ́ security personnel látòkè lọ́hùn. Látòkè. Security ọ̀tẹlẹ̀múyẹ́. Bóyá mi náà bóyá wọn bá títí wá tún mi gbé. Ká ní mo lọ rèé jábọ́ kọjá bó ti yẹ ni. Ìdí nìyẹn tí mo ṣe máa ń sọ wípé even it's not everybody I respond to when it comes to these people's issue. Nígbà tí kan nu wọn farapa, torí nǹkan ni ìbá fi hàn yín tó farapa níjẹrin. Ọlọ́run lára wọn ìbílẹ̀ tẹ́ kọ́ wọn tán jogún lára àwọn bàbá wa àti bàbá wa kékaka tí ò fiẹ́lẹ̀ gbà kankan. N tán gbà tán rí múlẹ̀ lára bàbá wa Tàfà Adéoyè wọ́n rí lò náà. Let me tell you this. Ìgbálẹ̀ àtàwọn nǹkan kọ̀ọ̀kan náà bàbá yìí fi ń gbàbọn lọ́wọ́ àwọn sójà ń gbà náà. Ọlọ́run bẹ bíi tàtijọ́, àwa láàsín bíi tàtijọ́. Ògùn wà. Ààrẹ èèyàn rẹ̀ fún wa ni. Àwọn èèyàn ò fòótọ́ ọnú ṣe nǹkan mọ́. Wọ́n àfòótọ́ ọnú ṣe mọ́. Irọ́ láyé ń gbé kí. Irọ́ ìlàyé ń gbé kí ní ń pọ́n lákìsà. Ẹ̀gùndá bá fún ọ bá pè láyé ta fún ọmọ lọ rèé dojúkọ tí ọ̀yẹ́ dojúkọ ẹbu ní. Ó lójú ẹni ó ní gidi lọ́wọ́. Ó lójú. Wọ́n á rọ gbogbo ọmọ Yorùbá pátápátá. As usual, like I used to say, ìgbà tó fẹ́ ra rain boot àti rain jacket, mo rí bàbá wa kan tó ra bíi mélòó kan fún wọn. And I can show you here. Nígbà tán wọ̀. Ní jẹ́ wọ́n máa ríṣẹ́ inú òjò ṣe. Àmọ́ ṣé rain boot àti rain jacket nìkan ni wọ́n need rárá.
ẹ má gbàgbé oúnjẹ ń bẹ nínú tí ẹ nídìí, oúnjẹ ti bí náà ń bẹ̀m̀bẹ̀ tí ẹ nílò pọ̀. Mo ká dìsá ọmọ adìẹ mọ́. To support them is what we need. Ẹ máa support wọn. Bọ́pẹ́ ẹ̀ tí ẹ̀já dúpẹ́ ni. Àṣírí àwọn ará bí ń tú tí wọ́n bá ti ń hùwà láabi sílẹ̀ kóòtù òjíire. Ṣé ẹ rò pé lásán ni? Àgbẹ́kọ̀yà náà ò dúró, wọn náà ń gbé tutù tó rán fẹ́ gboríyìn. Yes, wọ́n fẹ́ gboríyìn. Ẹni bá mọ bí gbogbo òpópónà wa tẹ́lẹ̀ bó ṣe rí ńlẹ̀ kóòtù òjíire, á dúpẹ́ lọ́wọ́ wọn. Á dúpẹ́. Èmi dúpẹ́ lọ́wọ́ wọn o. I appreciate them. So ẹ jọ̀ọ́ 09036 37 1643 09036 37 1643. And let me tell you this. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. Torí mi lówó tó pọ̀, ìní lè kún wọn lọ́wọ́. Ìwọ máa ṣe ń tọ́ ọba lè ṣe. Ó wá máa fàníyàn sí pé àdàbí tó bá jẹ́ wípé òun mú kan mọ́kan ló fi ń rówó yìí ló kù. Àmọ́ tó ọba mú kan mọ́kan tó ọba ní wọ́n fowó ìṣe ni wọ́n fi ṣe. Gbogbo ẹ̀yin bébí bá ń pààyàn, talk to the Yorubas. They will give you money. Má lọ gbọ́n àlòmọ̀kọ́rọ́ yìí, gbogbo ẹ̀tẹ́ ti lò tí ò pé yín tí ọ̀já síbì kankan. Ẹni bá gbàràn Yorùbá tó fowó wọn kọ́rọ̀ jọ ọrọ̀ ngórun lójú ẹ̀ ni. Torí pé gbogbo àwọn tá gba owó security, táàrí security, gbogbo ẹ̀mí ọmọ Yorùbá tó bá bọ́ látàrí àìsí security, ẹ̀jẹ̀ rí ò ní tán lórí wọn láíláí táyà mọ̀lìkìyàwó mọ̀. Báwọn wá jẹ̀yà àrọ́mọdọ́mọ wọn jẹ́. Torí ẹ̀ tí ń fowó yìí lẹ̀ lókè òkun, ìfẹ́ náà ní. Àwọn sì ní láníyàn pé káwọn fi dáàbò bo ọmọ Yorùbá ni. Tí ìwọ wá gba gbogbo owó yẹn, ọwá fi ń sara rinde, ọwá rò pé ó ní balẹ̀ ọkàn, ó lè ní o. Ewé ojú omi èé nísinmi, ilẹ̀kùn dáńfò èé nísinmi, ó lè ní. Àmọ́ ẹ̀ tí ń dá tọ́rọ́ kọ́bọ̀ tí wọ́n ń ṣe ń tọ́yẹ wọ́n ó ṣe. Ẹni ó yẹ káwọn Fúlàní fẹ́ pa, owó tí ẹ sẹ́ndì tọ́lọ́ wá ní kí agbára nǹkan rí fi gbà wọ́n lẹ̀. Àdúrà tán bá ń ṣe yóò máa pèsè fún ẹ̀yin tẹ́ ń contribute láti dáàbò bo ẹ̀mí wọn. We've had so many. Nkálukú, èmi mo lè wà yín. I'm not a warrior. In many things tó ní ṣe pẹ̀lú warrior. Ẹjọ́ nígbà tí mi ì ṣe warrior. Màá ṣe wá lọ bọ́nú gbó tí mo ṣe ọyá hù, ọyá hà. No. Ẹ bá ran èmi lọ́wọ́ lórí ọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yìí, tẹ́ fún mi lówó dátà, àbẹ́ lómiyalé gbà fi jẹun. Ìyẹn làlùbáríkà wọ̀. Kì í ṣe ìgbà téèyàn bá tó mú kan mọ́kan, téèyàn tó lu jìbìtì. Ntọ́ba ni a ṣe ká ṣe. Èmi ni mo sọ pé tá a bá tètè gbé ọ̀bọ bọ̀gbẹ́, ọ̀bọ ó gbé wa bọ̀gbẹ́. Lórí ọ̀rọ̀ ètò ààbò b'Olódùmarè ṣe ń gbà fún wa lọ́wọ́lọ́wọ́, tá a bá lọ rèé fi gáàpù sí, tí àwọn ará bíi bá rí pa ti relax, wọ́n lè lórí ọ̀fẹ́ kan gbà wọlé. Jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ polóyè Sunday Igboho Oosha wálé, àwọn ará bíi tó fọ́n lùgbẹ́.
àwọn Àgbékòyà gan inú wọn dùn. It will interest you. Wọ́n wà lọ́yọ̀ọ́, wọ́n d'Ògbómọ̀ṣọ́. Bọ́ṣẹ́ lè dán mọ́ ni jàdá ẹ̀rí fọ́tò toró ìkànnì yín bẹ́ẹ̀ dán mọ̀ yìí náà lẹ́mùsẹ́ wọ́n lẹ̀ fáwọn agbófinró torí kò sí tá à ń ṣe tí ọ̀sá agbófinró láàrin wa. Kò sí bàbá sì sunkún sí mú jù bẹ́ẹ̀ lọ bí ọ̀bá wá níkun yóò wá ń kẹ̀lẹ̀bẹ̀. Torí náà nǹkan 09036 37 1643 ẹ jọ̀ọ́ lójú tèmi mi ò rí ni pé nígbà tẹ́ bá tó ní owó kan tó pọ̀ o 1,000 naira can go a long way láti save life. If you don't know, 1,000 can go a long way to save life. Let me read out the message. N fẹ́ ka message wọn ni o. Ṣé mo sọ fún yín pé orí ọ̀fẹ́ ò sí fún wọn láti lo Android phone. Android phone náà máa gbà bọ̀dé. N fẹ́ message wọn ni o. Láti send ẹ̀ sí mi láti bí ìjẹta. Mo dẹ̀ kí ìyá mi Esther Ògúngbẹ̀san pẹ̀lú bàbá mi náà Ògúngbẹ̀san. Mo kí wọn o, kí wọn dáadáa, kí wọn gan. Ó ní sẹ́ẹ̀rì báyìí tán sẹ́ndì sí mi nù. Tán fi ṣàlàyé fún mi ń jẹta. Wọ́n ní pé ọ̀gá wa Omíyalé ẹ kú ọjọ́ mẹ́ta a ti gbìyànjú láti kàn sí yín láti bí ijọ́ bíi mẹ́ta àmọ́ pàbó ló já sí. A ní ká fi tó yín létí pé àwọn nǹkan kọ̀ọ̀kan nínú àwọn ohun tí à ń lò ó ti tán. Ó yẹ kó ti yé yín torí a mọ ẹni tí ó lè máa ka àtẹ̀jíṣẹ́ yìí. Ẹ ti rí. Ẹ dákun pàápàá jùlọ náà oúnjẹ irú gàrí tí ẹ bá wa fi ránṣẹ́ nígbà yẹn. Oòduà ó gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀. Gbogbo ọ̀tá ìran Yorùbá pátápátá ni ó dẹni ẹ̀yìn. Ẹ bá wa kí akọni wa olóyè Igboho Oosha Májàsọ́lá dáadáa o. Ó dàbọ̀. Intercent sí mi nìyẹn láti bí ìjẹrin. So mo wá bẹ̀ yín 09036 tẹ́ bá ti ń wo ètò yìí bí ẹ ṣe ń wo yìí just ask for where to put it. Bóyá 1,000 bóyá 500 just put it. Just put it ní tó bá ká kán fi ṣe. Mi ò gbowó vest, ń gbowó polo, ń gbowó kinní kankan.
àwọn yẹn, that's the reason why I read out the message. Èmi náà sì rèé, mo nílò dátà pọ̀ ẹ̀sẹ̀ sí súná ọmọ tán ni ẹnu gbẹ́. 9036371643 9036371643 Opay. Tẹ́lá láti rí Adémọ́lá ń bẹ̀ ẹ send ẹ̀. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà lẹ fẹ́ fi ǹtẹ́ bá fẹ́ fún àwọn Àgbẹ̀kọ̀yà yẹn sí, ẹ kàn indicate ẹ̀ pé Àgbẹ̀kọ̀yà. Wọ́n pé 1000 ní tẹ́fẹ́ ń bá yín pé tọ̀dọ̀ wọ́n o 700 naira ní o, ẹ indicate ẹ̀ lásán. Ẹ lè lo náà mọ̀nàkà ẹ̀. Mo dúpẹ́ o lọ́wọ́ gbogbo ẹni bí ẹni, èèyàn bí èèyàn. Ìṣọ̀kan Oòduà London, mo kí yín o. Ìyá mi Títílayọ̀ Olówóyẹyè, mo kí yín. Ẹ kú àdúrótì o. Mo kí yín gan-an. Ọpẹ́ olóore àdáàdá tán. Mi mọ ọ̀nà tí mo tún lè gbà dúpẹ́. Mo kí yín o. Ìyá mi tí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn, wọ́n pọ̀. Àfi k'Olódùmarè ó bá ń dúpẹ́. Kó bá ń dúpẹ́. Bàbá mi Adéwuyì Omíṣore, mo dúpẹ́ o. Mo dúpẹ́ pé òkun, ohun ọ̀sà àtàwọn odò wẹ́wẹ̀wẹ́. Mo kálá ajé Rájí Kazeem Àṣekúnlówó Emir. Bàbá, mo dúpẹ́. Mo dúpẹ́ gan fàdúrótì. Fún àdúrótì. Ìyá mi Mrs. Tinú Ògúngbẹ̀san àti bàbá mi Ògúngbẹ̀san. Ọmọ Ìbàdàn lé Olúyọ̀lé, bàbá mo kí yín o. Mo kí yín. Mo kí yín lọ́pọ̀lọpọ̀. Mo kí yín gan. Ntí ẹ̀ mọ́. Mo kí bàbá mi Amos Olúwọlé Ọmọ́túndé. Bàbá mi Amos Olúwọlé Ọmọ́túndé, mo kí yín gan. Ẹ kú àdúrótì. Ẹ kú àdúrótì. Mo kí bàbá mi Dave. Mo kí wọn. Ìfẹ́ àtàn bá ní dúpẹ́ lọ́mọdé àsọpẹ́ dá. Ṣàdúpẹ́. Ìyá mi Bọ́lá, she's always there. Always. Ìyá mi Bọ́lá ńlé. Alájà Ìpàyè, mo kí yín púpọ̀ jù. Mo folóyè Sunday Igboho Oosha, mo fi kí yín. Mo folóyè Sunday Igboho Oosha, mo fi kí yín o. Mo kí bàbá mi TK. Mo kí yín gan. Ọ̀pọ̀ àwọn èèyàn. Bàbá mi Sunday Adéyẹmí, mo kí yín. Sunday Àkànbí Adéyẹmí, ẹ̀sà, mo kí yín o. Mo really appreciate support yín. Mo kí yín gan. Mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá. Mo wá ń bẹ̀ yín, ẹ dákun. Ebi ò ní pa wá. Àwọn Àgbẹ̀kọ̀yà wáyé, gbogbo nǹkan tí wọ́n máa ń lò ó ti tán o. Ìlè fẹ́nu sọ̀rọ̀. 09036371643. Opay 9036371643. Yorùbá Nation, no going back. Ẹ̀yin bẹ́ẹ̀ sì ń sọ̀rọ̀ olóyè Sunday Igboho ṣàlàyé dá ayé yín àdá.
Ìgbòho Ọlọ́run ti fi ṣó lórí, kò sì sí ń tẹ́ ṣe, ẹ gbà fún kẹ́ ẹ lè rọ́nà lọ, ẹ gbà fún kẹ́ ẹ lè ráyé gbé, ẹ gbà fún kí gbogbo nǹkan lè lọ bá a ti ṣe kọ̀wé ẹ̀. Àìgbà fún Ìgbòho ìyàlẹ́ bá ń bẹ̀ o, ẹni Ọlọ́run fẹ́ kọ̀ lárùn kan láà. Ẹ wo ó dàbọ̀. I love you all. Yorùbá nation, no going back.